ní etí wọn ò ní fojú sunkún ọmọ. Dúpẹ́ Onítìrí ò lérò lẹ́yìn. Ọmọ ọlọ́mọ ni Dúpẹ́ Onítìrí fẹ́ lò nínú ẹgbẹ́ burúkú tí Dúpẹ́ Onítìrí wà. Wọ́n ní kó mú ẹ̀jẹ̀ wá. Àjàkáyé ni sẹ́kítírì ẹ̀. Ìjìnlẹ̀ ní information minister, ẹ̀jẹ̀ náà mú. Ẹ̀yin èèyàn mi ṣẹ́rí tí a bá sọ wípé Onítìrí àti àwọn èèyàn ẹ̀ pé wọ́n ní bàbá ń gbẹ́jọ́ ipe wọn lóhun tán gbójúlé tán fi ń ṣe fùrùkọ́kọ́ ẹ wò ó Bàbá Èkìtì wọ́n ti tú àṣírí ohun tán gbójúlé báyìí. Ẹ̀yin náà wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ bí Bàbá Èkìtì ṣe sọ lẹ́yọ kọ̀ọ̀kan pé àṣé nǹkan tán fẹ́ ṣe lélẹ̀, àṣé nǹkan tán nídìí lélẹ̀. Ẹ wò ó ẹ̀yin èèyàn mi, ẹ̀yin náà ẹ wá lọ gbọ́ o. Ọmọ ìrankíran ó sẹ́ndì kẹ̀kẹ́ sí mi for the first time láti bí ọdún kan àbọ̀. Kí ló máa sẹ́ndì náà? Ẹ mọ ìyá tí ọpọlọ ẹ ti dorí kodò tó fún mi lórúkọ tó ní bàbá Òsénì, òun ló tún jáde síta. Ara ń ta wọ́n ni, àgékù ejò ni wọ́n tó fẹ́ ṣòro bí agbọ́n. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bàbá Akíntóyè kọ́ ló kó bá yín. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ olóyè Sunday Igboho kọ́ ló ní kẹ́ ẹ ṣòwò sájáde àpò. Akékèké awíwíwíwí. Number one, let me start like this. Tó bá ṣẹlẹ̀ ní àgbáyé, ṣé mọ̀ pé àwa kan wà tá a jáde? Ìrìn àjò wa ò kọjá ilẹ̀ Yorùbá. We are local one. Ọmọ local ni wá. Ẹ̀yin tẹ́ jẹ́ international. Àwa náà ti wà láyé, a ti kú ọlọ́mọdé àgbékọ́rùn roko nígbà tí Soviet Union tán pín. Czechoslovakia nígbà tán pín. Àtàwọn ìlú kọ̀ọ̀kan bẹ́yẹ. Nígbà táwọn Denmark tán pín. Ìjẹ́wọ́ gbógun ti ra wọn. Ìjẹ́wọ́ ti yan ìjọba. Àwọn tó fẹ́ lọ ti kí ìjọba mọ́lẹ̀ wọ́n ti yan fún ara wọn láì jẹ́ pé wọ́n jókòó wọ́n jíròrò. Ẹ máa gbọ́. Ẹ gbọ́ mi dáadáa gbogbo ọmọ Yorùbá. Ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Ẹni bá létí kó gbọ́ ohun tí àwọn onílẹ̀ Yorùbá ń sọ fún ọmọ Yorùbá. Torí àwọn ọmọ onílẹ̀ lé àwa. Àwọn onílẹ̀ dẹ́ sọ wípé ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o. Dúpẹ́ Onítìrí ti sọnù, Àjàkáyé ti sọnù, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ ti sọnù, wọn ò gbọ́ fèrè ọlọ́dẹ. Ọ̀rọ̀ wọn wá dàbí àgékù ejò tí ìṣòro bí agbọ́n. Ọ̀rọ̀ tí Ìjìnlẹ̀ sọ ní àná, bí àná ló sọ bí àìjẹta, ṣùgbọ́n àná lè bí sí gbọ́. Ó ní màmá wọn ní ká máa kí wọn o pé wọ́n kú oríire ìbànújẹ́ tó kó wọlé onílé. Wọ́n kú oríire àwọn ọmọ tí ìjọba tí kóòtù ní kọ́kọ́ lọ sí oṣù mẹ́rin náà kọ́kọ́ máa kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́rin kó tó wá bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. Ó ní ká kí ìdílé wo pé wọ́n kú oríire. Àwọn ọmọ tán rán aṣọ àmì sí lọ́rùn. Àwọn ọmọ tí ò mọ̀ ṣe ń fa okó ìbọn. Ẹ gbọ́ mi bí? Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yẹn ò rí dọ́bù barẹ̀ rí. Dúpẹ́ Onítìrí kó aṣọ sí wọn lọ́rùn. Ìjọba ti mú wọn o. Ìjọba Nàìjíríà ti mú wọn. Ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí ó gbé mẹ́sẹ̀jì síta láti ẹnu Ìjìnlẹ̀ pé kí ìdílé wọn pé wọ́n kú oríire. Ìjọba ní pé kó dúró ní ọgbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́rin kó tó bẹ̀rẹ̀ ẹjọ́ wọn. Mi mọ̀ bóyá ẹ ti gbọ́. Pé tí wọ́n bá gbàlú pé mọ́mì wọn wèrè àì ọmọ ìrankíran Dúpẹ́ Onítìrí ọ̀tá Yorùbá
tí ò fẹ́ kí Yorùbá ní ọjọ́ ọ̀la tó dára pé tó bá gba ìjọba ó ní àwọn ètùtù tó máa ṣe fún ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yẹn ẹni tó gba ìjọba ó gbọ́dọ̀ fi orílẹ̀-èdè yẹn lẹ̀ fún ìgbà díẹ̀ kó tó tún padà wá. Ẹ gbọ́ ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní, ẹ̀yin bàbá wa mọ̀nìyàn, ẹ̀yin àgbà tẹ́ ti rìn káàkiri gbogbo àgbáyé, ẹ̀yin tójú yín ti rí dúdú, tó ti rí pupa, tó ti róku, tó ti rọ́ṣà. Ṣé bẹ́ẹ̀ náà ṣe? Pé nígbà tí Dúpẹ́ Onítìrí declare ní on the 12, on the 13, on the 14, 15, 16, 17, 18, 19, Dúpẹ́ Onítìrí láti fìlú lẹ̀. Pé bó ti wà òun ti kúrò lórílẹ̀-èdè Yorùbá. Kẹ́tún máa retí òun ní ìgbàkígbà. Adelé olórí Adelé náà ti kúrò ní ilẹ̀ Yorùbá. Ètùtù tó ní kàn ṣe nìyẹn. Ẹgbọ́n ṣé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe é. Ẹjẹ́ bira wa léèrè. Ta ló ń parọ́? Ta ló ń parọ́? Àánú ọ̀dọ́ Yorùbá ló ṣe mí. Tí ìṣẹ́ bá ṣọmọ fógún ọdún tó ṣọmọ fọ́gbọ̀n oṣù, tí ò bá padà lẹ́yìn ọmọ, a jẹ́ wípé orí ta làǹgì títí tí ò fọ́ ó ìlò rere tó fẹ́ ṣe láyé ni. Ta ló parọ́? Ṣé bẹ́ẹ̀ ló ṣe ń gbàjọba àbí Dúpẹ́ Onítìrí àtolórí Adelé wọ́n dọ́gbọ́n sá lọ? Wọ́n wá kó ẹ̀yin mùmú, ẹ̀yin dọ̀gẹ̀dẹ̀ dúná, ẹ̀yin ọmọ ìrẹ́kẹ̀rẹ̀ wọ́n kó yín sínú oh God. Oṣù mẹ́rin lẹ́ máa lò kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹjọ́ yín. International ti Nàìjíríà. Dúpẹ́ Onítìrí àti Ìjìnlẹ̀ ni mo rí pé 24 hours wọ̀ yìí pé 24 hours wọ̀ ò tí ì pé. They threaten Nigeria government. Pé after 24 hours, tẹ́ ẹ̀ bá release ọmọ yẹn, ohun tó bá ṣe lọ́wọ́ Nàìjíríà ò ní ká, à ń retí. Ẹ mọ̀ pé ìdùnnú alápatà ní kí màálù ó súké. À ń retí ìdùnnú wa náà ní kẹgbà Yorùbá. Fún wa, ẹ̀yin wèrè, ẹ̀yin irọ́. Ẹ sọ fún Dúpẹ́ Onítìrí irọ́ ẹ̀ ti já tí ò bá mọ̀. Afẹ́fẹ́ ti fẹ́ ọmọ Yorùbá ti rí fùrù adìyẹ clear 2022 ẹ reclaim ẹ occupy ẹ má bá mi tẹ love and light ó ń bí wọn nú. Ẹ reclaim ẹ laminate ẹ mẹfẹ́ṣẹ̀ gbogbo ẹ̀. Ọ̀tọ̀lá ní kán lọ occupy. Now ẹ wá declare ẹ wá ní kán lọ sí government secretariat. Ẹ gbọ́ nígbà tẹ́nìyàn bá ti gbàjọba tán. Tó gbàjọba tán, let us say like this. Assume pé ohun tí Dúpẹ́ Onítìrí fẹ́ lọ ṣe ní Ìbàdàn tó succeed. Táwọn ọmọ yẹn rí secretariat gbà tí Dúpẹ́ Onítìrí lórí ọ̀fẹ́ àti wọlé. Tó bẹ̀rẹ̀ sí yan fandafanda ẹgbọ́sá wá padà pé after 7 days òun gbọ́dọ̀ fi ìlú lẹ̀. Dúpẹ́ Onítìrí dọ́gbọ́n sá lọ ni. Dúpẹ́ Onítìrí did not have any backup. Tó bá ní backup àwọn ìjọba 333 tó ló wà lẹ́yìn wọn á ti dìde. Wọ́n á ti máa pe ìjọba ìdùnnú alápàtà náà nẹ̀. Ní kí màálù kó súké kò ìdùnnú ọmọ Yorùbá náà ní kí Dúpẹ́ Onítìrí ẹ̀gbọ́n tó Ìgbòho sọ ń gbà yẹn lọ ni onítòkùnrin réjò kó bèrè pa kéjò ṣáà ti má lọ. Ayé Dúpẹ́ Onítìrí ti túpẹ́ o. Tẹ́ ẹ bá gbọ́ pò ayé Dúpẹ́ Onítìrí ló ta. Àti Ìjìnlẹ̀ tó ń bá ohun irọ́. Ìjìnlẹ̀ irọ́ labí irọ́ dìran ọmọ ìran kíran.
wèrè kan sọ̀rọ̀ lára ẹ̀ náà náà sẹ́ẹ̀dì sí mi lénìí pé ṣe ẹ̀rí bẹ́yẹ oh my God àwọn onígbàtà wà ní kékeré wọ́n ní part of education ní kéèyàn máa travel káàkiri olúwa ẹ̀ àtúbọ̀ á ní knowledge torí ọmọ tí ò bá dóko bòmí ló máa sọ wípé kò sóko tó dàbí oko bàbá òun àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá wá parí ẹ̀ wípé àìrìnjìnà ní àìrí abuké ọ̀kẹ́rẹ́ majority àwọn tó travel káàkiri majority àwọn tó kàwé tán ní PhD orí wọn ti kú majority of them wọ́n ti ya wèrè ẹ wá lọ wo lẹ́tà tí bàbá kọ sí Tinubu tó kọ sí ìjọba Nàìjíríà pé even the BBC gbé pé Professor Banji Akintoye Sunday Igboho write a letter to the federal government ó tó àkókò fún ìran Yorùbá láti fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ we are going. Ó dẹ̀ BBC Yorùbá gádà tó fà wọn kò dúnkù ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ tó bẹ nínú lẹ́tà yóò fàyọ ìgbà tí wèrè wọn máa gbé jáde wọn nílẹ̀ ó ti dá wa lójú náà ṣebí àti sọ tipẹ́tipẹ́ olóṣèlú ní bàbá Akíntóyè ṣiṣẹ́ fún olóṣèlú ní Sunday Igboho ṣiṣẹ́ fún Sunday Igboho ti fẹnu ara sọ pé òun ò ṣe Yorùbá nation ikú Sunday Igboho ló máa pa gbogbo yín ọ̀rọ̀ Sunday Igboho ló máa mú orí fífọ́ tá a fífọ́ orí fífọ́ ló dẹ̀ máa pa yín pé ṣé wọ́n máa ń ṣé ìjọba máa ń negotiate pẹ̀lú ordinary person níbo ni ìgbà wo ni Akíntóyè declare orílẹ̀-èdè Yorùbá títí ẹ̀ ìgbà wo la Akíntóyè declare Yorùbá nation tí ìjọba máa wá pé tí ìjọba máa pé láti wá negotiate pẹ̀lú wọn ẹ ti ya wèrè ọ̀rọ̀ bàbá Akíntóyè ló máa pa yín ọ̀rọ̀ Sunday Igboho lẹ máa fi po sódà mú tẹ́ máa kú ikú ìranù gbogbo yín pátá tẹ́ wà nínú òmìnira 2022 yẹn bẹ́ẹ̀ ṣe pa ọmọ bọ̀tá ikú tí ẹ fi pa ọmọ bọ̀tá ní gbogbo yín máa kú gbẹ̀yìn ẹlẹ́dàá ọmọ bọ̀tá máa jà á jà á nà yín lẹ́gba torí ẹ̀yin lẹ́ran lọ́rùn àpàpàǹdodo ọmọ bọ̀tá ò lóhùn ò jẹun mọ́ ẹ̀yin lẹ jẹ́ kíkú ó yọwọ́ ẹ̀ láwo torí ẹran níṣẹ́ ikú ẹran níṣẹ́ dé tòrútòrú so it show that not everybody tó ní orí ọ̀fẹ́ àti travel ló ní memory card kì í ṣe gbogbo ẹni tó jáde tá à ń wò tó wà lamẹ́ríkà tó wà ní London tó wà ní Canada ló ní brain box ẹ̀ ṣiṣẹ́ normal o somebody like Àjàkáyé brain box ẹ ó ti kó virus àwọn ìjìnlẹ̀ Olúekins wọn ní làákàyè ọ̀nà tí Dúpẹ́ Onítìrí gbà tẹ́ ẹ gbà orílẹ̀-èdè wo ló gbarú ẹ̀ rí bóòna ṣe ń ṣe ẹgbọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ jẹ́ ká bira wa léèrè ṣé ìjọba Nàìjíríà la fẹ́ gbà ni àbá fẹ́ kóra wa kúrò nínú Nàìjíríà ìbéèrè tó yẹ ká béèrè wa léèrè nìyẹn tábà tẹ̀ máa gba ìjọba tá a fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ Nàìjíríà ṣé Ọ̀yọ́ state ṣé gómìnà Ọ̀yọ́ state ló yẹ ká lé dànù ṣé ọmọ Yorùbá ló yẹ ká gbógun tì ìbéèrè ni o tó nílò ìdáhùn ìbéèrè gidi ìbéèrè gidi tó nílò ìdáhùn ṣé Ọ̀yọ́ state ló yẹ ká gbógun tì abalẹjẹ abọnàjẹ ọmọ ìrankíran ọmọ ìrankíran màmá mi kẹ́pẹ́ mi lánàá ó dẹ̀ rẹ̀ mí wá látinú ó yẹ kí n ṣe program lálẹ́ àná but I can't
mi ò mọ̀ pé lẹ́ṣọ́rà tó pa ní Iléṣàn ní Babcock University mi ò mọ̀ pé ara mi ní sọ ti rùn làwọn fi pariwo ó dí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó súnmọ́ mi tọ́pa from Ìpótì Èkìtì tí Fúlàní rán lọ́dọ̀ Àpàpàǹdodo. A ní kárìn lọ́nà tó yẹ kárìn that we have international backup. Dúpẹ́ Onítìrí ní kẹ́ máa ya wèrè káàkiri ẹ̀dẹ̀ ń yá. Dúpẹ́ Onítìrí tó jẹ́ pé àwọn Fúlàní tó ń pa wá ló ń lo Dúpẹ́ Onítìrí against Yorùbá pé kí ẹnu wa má bàa kò. Iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí ti ń ṣe ká máa fi dà nǹkan rú ká máa fi pààyàn káàkiri tí ìjẹ́ pé Dúpẹ́ Onítìrí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí Abíọ́lá ọkọ ẹ̀ ti wà láyé. Ní Dúpẹ́ Onítìrí ti ń ṣorí iṣẹ́ tí Abíọ́lá fi torí ẹ̀ fẹ́ nìyẹn. Ẹ rí i pé it was not a qualified wife. Abíọ́lá ò fẹ́ wọlé ìta ló fẹ́ sí. Tábíọ́lá bá fẹ́ gbẹ̀yìn ṣubú Dúpẹ́ Onítìrí ló máa ń lò. They are 3 in number. Àwọn méjì tó kù ti pè mí. Pé ṣé ọmọ burúkú yóò tí ì jáwọ́ ni. 2022 ni àwọn méjì yẹn pè mí pé kò tí ì yáwó èrè gbà yẹn pé Dúpẹ́ Onítìrí tó wà ní yìí kò sí agbo tó wọ̀ tí ò ní dàrú náà wá tún pẹpẹ ọ̀rọ̀ pé wọléwọ̀de làwọn àti Dúpẹ́ Onítìrí ohun tí ọkọ ẹ̀ máa ń lo àwọn fún nìyẹn tí Abíọ́lá bá fẹ́ kí wọ́bọ̀ bìkan tó bá fẹ́ dàbí kan rú àwọn ló máa rán lọ. Iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí ti ṣe ni nígbà tó fún mi ní tí ìyá yẹn sọrú ọ̀rọ̀ yẹn fún mi ìgbà yẹn náà tó jẹ́ kí n mọ̀ wípé Dúpẹ́ Onítìrí wà lára àwọn tó dá OPC ìlú òun àti Gani Adams tó parọ́ mọ́ bàbá pé bàbá lọ gbowó lọ́wọ́ Ọbásanjọ́. Ìrìn àjò náà ló tó rìn wọnú Yorùbá nation. Ẹ wá wo àrà tó ti dá àti ní blueprint àti ní yellow print. Amẹ́ríkà ti bá ń sọ̀rọ̀ òun ti wà ní United Nations òun ti wà ní CCC ìgbà kan lọ́sọ̀ náà pé àwọn tí ò bá ti ṣe títí wọn CIC náà máa fi mú wọn international kìnnìkanlúwì kan àwọn ọlọ́pàá Amẹ́ríkà ń wò wọ́n ẹ má gbàgbé irọ́ tó pa nígbà táwọn àwọn tó mú ní amúlùdùn ẹgbọ́n tọmọ yẹn sọ ó ní wọ́n ní kámẹ́rà wà ní wọ́n wò wọ́n international wà ń bá ó bà kí wọn international èsì gùn ọ̀rọ̀ wọn àti sọ láti gbà tán náà ti gbàjọba tó ti declare tí Dúpẹ́ Onítìrí tó ti ṣe wèrè ẹ̀ lẹ́ọ̀dì 22. No single international country kan foreign country kó kí wọ́n pé congratulations for the newborn baby. Ẹ wake up. Dúpẹ́ fẹ́ bà ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni wọn ò ní bí rè oyè tẹ bá rí Àjàkáyé tó pariwo ó fẹ́ jẹ mínísítà ni àbí vice president ọmọ wèrè ni wọ́n ọmọ ìrankíran ni wọ́n ẹgbọ́n tí Àjàkáyé sẹ́ẹ̀dì sí mi lẹ́nìí mo lè má play ẹ̀ lọ títí reason is that ìyá tó ń lò yìí tó jẹ́ agbẹnusọ yìí tó lọ́mọ Èkìtì lòun yìí jáde síta ṣùgbọ́n mi jáde síta má gbójú pamọ́ tó bá tó gbàgbá sùn lọ́yẹ jáde síta lánàá mo lórí ọ̀fẹ́ mo wà ní Ìgbàrà Odò from Ìgbàrà Odò tó Ìláwẹ̀ tó Ìgèdè tó Ìyìn àwọn ọmọ yín ni mò ń wá kiri àwọn tó fẹ́ dà lúrú iṣẹ́ tó dára tó ń bọ̀ tó máa pa ọmọ Yorùbá lẹ́rìn tó fẹ́ dàrú làwọn náà fẹ́ gbógun tì wọ́n tí àwọn tó gbọ́n àwọn ọ̀dọ̀gbọ́n we have international lawyers tó sọ wípé ọmọbìnrin fẹ́ dà nǹkan rú ni o wọ́n ń gba orílẹ̀-èdè bó ṣe ń bẹ̀rẹ̀ yìí o wọ́n ń gba ìjọba ló ń gbógun ti o ẹni ẹ̀yà tó bá fẹ́ gba orílẹ̀-èdè yìí gbógun ti ìjọba o ìyẹn number 1. Number 2 ẹ̀yin tẹ́ pariwo Dúpẹ́ Onítìrí what happened in Igbo land lọ́dọ̀ àwọn Igbo kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá òkú máa sùn. What happened in Igbo land we must not allow it to happen in Yoruba land.
Meanwhile, ogun elétẹgbẹ ti Ìgbò àájú títí wa lọ. Àwa ló ń jẹ wọn. Ọrọ̀ ajé Nàìjíríà ilẹ̀ Yorùbá náà ti kó. Majority àwọn tó dẹ̀ wà ní Nàìjíríà media Boko Haram. Mo ti sọ fún yín. Àwọn repentance Boko Haram. Tí Buhari kó sínú army, àwọn náà máa dà wá sọ́dọ̀ wa níbẹ̀ yìí. Ẹni bá ń lọ tó ń lọ jẹ́jẹ́ títí ẹ̀, wọ́n á gọ̀nà ẹ̀ dáhùn. A jẹ́ wípé ohun tí wọ́n fẹ́ achieve láti gbalẹ̀ wa, wọ́n lórí ọ̀fẹ́. Ohun tí wọ́n wá, tó ọ̀nà tí wọ́n wá, mo sọ yìí, ká lè mọ̀ pé Dúpẹ́ Onítìrí Àjàkáyé àti wèrè tó pẹ́ra lọ́mọ Èkìtì tó sọ̀rọ̀ yìí, wọ́n ṣe wá lóore. Ẹja yára wa ní brain. Ọ̀nà tí àwọn àjọ àgbáyé máa fi bá wa lọ́wọ́ sí, that we conquer the Nigeria, that we will be able to have our own nation with peace. Ọ̀nà táwọn kò síbi tí bàbá Akíntóyè ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́. Kò dẹ̀ síbi tí Olóyè Ìgbòho ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́. Ayé sọ ni ẹ lọ wo ohun tí BBC sọ lánàá pé ohun tí bàbá Akíntóyè àti Sunday Ìgbòho sọ lélẹ́yìí pé ó tó àkókò fún ìná Yorùbá láti kó inú Nàìjíríà wọn àṣẹ Nàìjíríà mọ́. Èyí tí mo fẹ́ sọ yìí, ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ìṣàn, Ọbádá, Ìyè, tẹ́ bá gba ọ̀nà tẹ́ máa ń gbà lọ lú yín, ẹ̀yin Gógó, Ìlúpẹ́jú, tẹ́ bá gba ọ̀nà Ọ̀yẹ́, tẹ́ yà sí ọ̀nà tẹ́ máa fi lọ sí Ìṣàn, tẹ́ bá ti dé sójà point wọn yẹ, ẹ rí i pé gbogbo sójà tó wà ń bẹ̀ kí ni wọ́n? Boko Haram. Ẹ wo lẹ̀kẹ́ wọn, ẹ wo lẹ̀kẹ́ wọn. Tẹ́ bá tún kúrò ń bẹ̀ tó bá kù díẹ̀ kẹ́ ẹ dé ṣe ìyànà ẹ̀dá Oníyọ̀ ni láàrin inú igbó yẹn, ẹ rí wọn bẹ̀. Di àwọn Boko Haram. Báwo yẹn máa dá mọ́tò dúró tẹ́ bá rí pé ọmọ Yorùbá nìkan máa pa ọmọ Yorùbá ń bẹ̀, kò sẹ́ni tó máa mú wọn bẹ̀. Igbó lọ́tún igbó lọ́sì ni wọ́n ti kó wọn wá sọ́dọ̀ wa mí báyìí. Èèyàn kan wá wà ní Amẹ́ríkà, wà ní London, ó wá ṣẹnu ṣàkàṣàkà. I repeat it. Ekiti State, Ondo State belong to Baba Akintoye and Chief Sunday Igboho. Bí àwọn ọmọ Ìgbò ṣe máa ń pè. The Ekiti State, Ondo State belong to Baba Akintoye, Professor Banji Adebanji Akintoye and Sunday Igboho. Majasola, kẹlọ para yín. No room for Dúpẹ́ Onítìrí here. No. Bọ́ọ̀ ẹ̀yẹ̀ kan bá jáde tó bá lówó ọmọ Dúpẹ́ Onítìrí, ọ̀run máa ṣe mọ́ṣẹ́. Àwa máa ń nà bí bàrà. A lù bí gbàtà bá lu aṣọ òkè ká tó lọ hádọ́fà ìfọlọ́pàá. Pé ẹ má bàlújẹ́ mọ́ wa lórí. Ohun rere tó ń bọ̀ lọ́nà ẹ má jẹ́ kó jẹ́ àwàdànù. They want them to declare Yoruba nation as a terrorist. Rí pé wèrè ni wọ́n. Wèrè. Wọ́n declare ara wọn as a democratic Republic of Yoruba. Aṣọ tó lọ ṣe ẹjọ́ ọmọ Yorùbá ẹ wake up. Aṣọ tó kó sáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn wọ́n kọ Yorùbá nation, homeland. Abẹ́ ẹ̀rí débẹ̀. Wọ́n láwọn ò ṣe Yorùbá nation, ṣùgbọ́n wọ́n kọ Yorùbá nation sínú aṣọ wọn. Kọ́lẹ̀ ní bàbá Akíntóyè ló rán wọn. Kọ́lẹ̀ ló lóye sípò ló rán wọn. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kí wọ́n bọ àwọn tó wá látòkìtì pípa pé àwọn ò ṣe Yorùbá nation ní títà wọn o. Democratic Republic of Yorùbá ni wọ́n. Kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò kọ Democratic Republic Soldiers? Democratic Republic of Yoruba Soldiers. Kí ló dé tó fi jẹ́ pé Yorùbá nation ló lọ kọ sí abẹ́ sí apá aṣọ. Ayé yín ló máa kú dànù. Ayé yín ló máa kú dànù. Ìwọ tó pera ẹ lọ́mọ Èkìtì. Àwa dẹ̀ mú wọn ní irú yẹn lọ bá àwọn ọmọ yín tọmọ lọ́hùn ní. Gbójú síta.
ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìyá kan gbà ẹ lọ́run àjọ torí Ọlọ́run má jẹ́ káwọn ọmọ mi mọ̀ bàbá Èkìtì ẹjọ́ ẹ má dárúkọ mi mọ́ mo ti jáwọ́ mo wá bẹ̀rẹ̀ sí porúkọ ẹ̀ dáadáa mo ń porúkọ ẹ̀ bàbá Èkìtì má kó bá mi àwọn ọmọ ẹni máa ní kí n máa bọ̀ ń lè má kó bá mi ààrẹ bá wálé ṣẹbẹ́ ẹ̀yìn onítìrí lẹ́wà ẹ máa wálé kẹwàá máa bọ́ onítìrí pariwo káàkiri níbà yìí tọwọ́ pálábá yìí ò bá ní ségi ètè náà ń lò irọ́ ni wọ́n pa kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí ṣé ẹni tó bá tẹ̀ já àwọn àgbà kan tí wọ́n ti jayé díẹ̀ náà lọ kó sọ́wọ́ pápẹ́ Onítìrí tí ìjì bá gbé wọn lọ àwọn ọmọ wa máa ṣe lédè wọn àwọn ọmọ wọn á lè máa sọ wípé ikú tó pa bàbá àwọn kò gbọdọ̀ pa àwọn ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ṣì ń bọ̀ tẹ́ bá ti kó sí tàkúté Dúpẹ́ Onítìrí ayé yín ta àwọn kan kó sí ní amúlùdùn wọn sì wà lẹ́wọ̀n dèní àwọn kan tún kó sí ní on the 13 ìjọba ti sọ wípé after 4 months náà tó máa gbé ẹjọ́ wọn oṣù kẹlò láwà yìí oṣù kẹrin ó di inú oṣù kẹjọ kí ìjọba tó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹjọ́ wọn dẹ̀ náà ti gbàjọba Dúpẹ́ Onítìrí dẹ̀ sọ fún yín pé nígbà tó kéde tán ọjọ́ méje ló yẹ kó kọ́kọ́ lò kó ń fi ṣètùtù ẹgbọ́n sí ètùtù Dúpẹ́ Onítìrí kó lè gbà wọ́n tàn yín ni o ẹgbọ́n tó sẹ́ndì àṣẹ ọ̀rọ̀ mi bí wọn nínú ó bínú gidi gangan ó dẹ̀ máa bínú kú ni ìrònú ìkòkò òun ló máa pajá ìrònú Sunday Ìgbòho ló máa pa gbogbo yín ìrònú bàbá Akíntóyè ló máa rán yín lọ sọ́run àrèmọ́bọ̀ when bàbá Akíntóyè see the vision and starting ìdìbò ní Dúpẹ́ Onítìrí wà ibo ní gbogbo yín wà Àjàkáyé ló ṣèdè lé sí mi o wọ́n ṣẹ̀ sí lánàá ni ẹ máa gbọ́. ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ Yorùbá níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Ọdẹ́níyì Ọláolúwa how market gbogbo ẹ̀yin tó sọ pé bàbá yín bàbá àgbà yahoo pòun lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn lẹ́kìtì ẹ̀yin tẹ́ sọ pé Sunday Ìgbòho pé tiẹ̀ lẹ̀ ń ṣe lẹ́kìtì how market. ní etí wọn ò ní fojú sunkún ọmọ Dúpẹ́ Onítìrí ò lérò lẹ́yìn ọmọ ọlọ́mọ ni Dúpẹ́ Onítìrí fẹ́ lò nínú ẹgbẹ́ burúkú tí Dúpẹ́ Onítìrí wà wọ́n ní kó mú ẹ̀jẹ̀ wá Àjàkáyé ní sẹ́kítírì Ìjìnlẹ̀ ní information minister ẹ̀jẹ̀ náà mú ẹ̀fà abiyamọ ẹ̀fà àwọn ọmọ yín létí orílẹ̀-èdè Yorùbá kọ́ náà jà fún o wọ́n jà fún orílẹ̀-èdè Yorùbá o ẹ lọ béèrè dáadáa o wọ́n jà fún orílẹ̀-èdè Yorùbá we know that the only person that fights for the Yoruba nation, the Yoruba survivor, led by Baba Adebanji Akíntóyè, she sent the Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tẹ́ bá ti ń rí gbogbo àwọn Yorùbá world media, àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn lọ́sàn-án lóru. Àwọn bàbá mi òkè bí ọ̀run òsì, bàbá Fàtáyì Ògúnríbidó, Gani Alágbàlá, wọ́n pọ̀ dáadáa l'Amẹ́ríkà ní Canada tó ń dúró lórí òtítọ́. Ìyá Janet Fáṣákín, àwọn tó ń jà fún ìran Yorùbá nìyẹn. Ológunlolúwa, Prophet Ológunlolúwa, ẹrù òbodò, ọmọ ìwòrò kó lóhun. Tó bá gbọ́ ní ìsìnkú pé ìkẹsẹ̀ lẹ́kìtì àti pé bàbá Èkìtì ẹgbọ́ ẹyẹ ẹlọ́bàmílọ́bẹ̀. Àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn.
tí wọn ò torí pé wọ́n wà lájò kan balẹ̀ jẹ́ àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn ṣé gbọ́ mi àwọn tó bá ti ní pé bàbá Akíntóyè olóṣèlú ni ẹ padà lẹ́yìn wọn. Baba did not have anything to do with Tinubu, and Baba said that he will never fight any Yoruba man. Baba ò bá bú Buhari jà tọjọ́ ọmọ Fúlàní ṣé Tinubu ní kí bàbá wa kojú ìjà sí? No, Nàìjíríà làwa ń bá jà, not individual. Àwa fẹ́ bọ́ ni ohun tó tí òye wọn náà ni wípé tá a bá gba orílẹ̀-èdè wa tán ìyẹ́ ò ní kí àwa àti Fúlàní má máa ṣe wọ́n máa ṣèjọba títí wa àwa náà wọ́n máa ṣèjọba títí wa. How market Ọdẹ́níyì Ọláolúwa tó pera ẹ ní bàbá Èkìtì ò ní jèrè ajérè ò kì í jèrè ẹ ò ní jèrè gbogbo yín pátá tẹ́ fojú pamọ́ sábẹ́ olóṣèlú tẹ́ ń gba ọmọ Yorùbá sọ́tún tẹ́ ń gbá wa sósì pẹ̀lú gbogbo bí tẹ́tẹ́ bá ìrìn àjò dé ẹ ṣì pàpà wà lórí pé ẹ̀rọ òótọ́ ẹ̀ tí tẹ̀lé òótọ́ ìwọ sì jáde tó sì ń pariwo pé ẹ̀yin Èkìtì ẹ̀yin Sunday Igboho lẹ́tọ̀ sí. Bẹ́ẹ̀ni. ẹ̀yin bàbá yín Akíntólè lẹ́tọ̀ sí. Bẹ́ẹ̀ni. Pòfẹ́sọ̀ Olè. Ṣé. Pòfẹ́sọ̀ Olè tó ṣe mú fàgìyà bíi mú túrùpù. Gbé títí ẹ̀ síta kárí. Àgbàlagbà olè àgbà yahoo. Ẹ jókòó ẹ̀ ń gbá gbogbo ọmọ Yorùbá. Ẹ ń bú abiyamọ tòótọ́. Ẹ sọ pé òun ló ń bó lóṣèlú ṣe. Ẹ sọ pé òun ló kó ọmọ Yorùbá lọ sọ́dọ̀ olóṣèlú. Àṣẹ ẹ̀yin gangan lọ lórí burúkú tí ò ṣe jírí ẹni àjíkò. Ìkà. Ẹ̀yin àgbà ìyá dàgbà má dànù. Ó mà. Ṣé ti gbọ́? Àjàkáyé lójú sí mi. Ẹ gbọ́. Talẹ̀ ni tí ò yẹ ká bíyamọ ó jí kò nínú àwọn. Ṣé bàbá Akíntóyè ni? Tó sọ pé òun ò fẹ́ kọ́pa ọmọ Yorùbá. Àbí Dúpẹ́ Onítìrí tó ń ti ọmọ Yorùbá sẹ́nu ikú. I repeat it. Ekiti state belongs to Baba Akíntóyè. And she Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ ṣe àdírálì tá a ṣe. And inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n dáhùn tí wọ́n pè ní òtítọ́ mọ̀. One of the great ọmọ Èkìtì kan bàbá àgbàlagbà ní pèmí lánàá. Ó ní ọmọ mi you must stay away for that wèrè called Dúpẹ́ Onítìrí. Ó fẹ́ pa Fíṣẹ̀ Yẹnu ni o. Ó ní ìgbésẹ̀ tó gbé yẹ there is no international community tó lè back ẹ̀. Kò sí international community kan tó lè back ẹ̀. Bí ìgbà tí ènìyàn bá fẹ́ dojú ìjọba tí ará ìlú tó dìbò yàn lulẹ̀ ni. Ó ní kì í ṣe orílẹ̀-èdè ló fẹ́ gbà ìjọba ló ń fẹ́ attack. Ó ní tí ẹ bá fẹ́ gba orílẹ̀-èdè ó ní you must not attack the government. Wàá mú the reason tí òfin fẹ́ tí ẹ̀yin kan fi fẹ́ ya kó lọ́dọ̀ wọn lẹ́ máa mú lọ sọ́dọ̀ wọn this is our reason. Ó lélẹ̀ tí Dúpẹ́ Onítìrí ṣe yẹ kò bófin mu. Bàbá ní òfin lókà kò bá mú. Òfin Áfíríkà gan kò bá mú. Bàbá ní òfin international gan kò bá mú. Ẹgbọ́n ta ló wá ń tan ọmọ Yorùbá nínú àwa méjèèjì. Dúpẹ́ Onítìrí sọ Yorùbá ó sọ di property ẹ̀. Òun àtàwọn ọba mélòó àgbààgbà Yorùbá mélòó lọ́jọ́ orú ẹbọ tẹ́sán pé kí Dúpẹ́ Onítìrí máa lọ lẹ́yìn tó bá ti pé ọjọ́ méje. Irọ́ ni Dúpẹ́ ń pa kò pọ̀ ọjọ́ méje ọjọ́ kejì ní alẹ́ ọjọ́ tó ti declare tó ti kan tó fẹ́ kàyẹ ọ̀pọ̀lọpọ̀ yín nínú yín ò mọ̀. Àwọn ọmọ yẹn lọ sí secretariat ní on the 13. Dúpẹ́ ti sọ̀rọ̀ ní on the 12
recording náà wọ́n ti record ẹ̀ ní on the 12 gbàrà tí ilẹ̀ mọ́ káwọn yẹn tó lọ sí secretariat ní Dúpẹ́ Onítìrí ti máa sápò ń bàdàn òun àtàdélé on the 12 náà jọ record ọlọ́run tó máa mú wọn lóní ká máa hammer date pé lẹ́ni on the 12 lẹ́ni on the 12 ọlọ́run tó máa mú wọn lóní ká máa hammer date gbàrà tí ilẹ̀ ti mọ́ fẹ́rẹ́fẹ́ ní Dúpẹ́ Onítìrí tó ti kó sínú black wọ́n àdìmẹ́rù ní wèrè ẹ̀yìn sí ìtìná gbé sí ẹ̀yìn búùtù sọ́rí ló ti já ohun àtàdélé ẹ̀ nígbà táwọn kúrò ń bàdàn tán níṣẹ́ ní kí àwọn dọ̀gẹ̀dẹ̀dúná arìndìn apọ̀dà mùmú dìndìnrìn ẹ̀yà ìgbà sẹ̀kítẹ́rìàsì lọ ntójú yín bá rí kẹbàrà wọn Dúpẹ́ Onítìrí tó fẹ́ mu ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ Dúpẹ́ Onítìrí tó fẹ́ mu ẹ̀jẹ̀ bàbá yẹn sọ fún mi pé kò sí international community kan tó máa support Dúpẹ́ Onítìrí for that ìgbésẹ̀ tó gbé pé ó máa ní àwọn àmúyẹ gan tó máa ní ilẹ̀ Yorùbá ó máa ní àwọn tó máa pè tó yẹ káwọn yẹn ti sáyìn ẹ̀ kó ti pé gbogbo káwọn ti sáyìn ẹ̀ kó jẹ́ pé signature àwọn yẹn làwọn international community máa rí pé yes lóòótọ́ ó ní backup ṣé àwọn tí ò pé 50 yẹn ló fẹ́ lọ gbàjọba ẹ jáwọ́ ẹ wòra yín gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ẹ má wùwà bíi Saidi Ọmọbọ̀tá nígbà tó rò pé iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí tó gbógun jẹ ẹ̀yìn lórí ọ̀fẹ́ ẹ jáwọ́ gbogbo eléyìí tó ń ṣẹnu bàlàbàlà yìí tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Èkìtì ni ẹ jáde síta jáde tó bá mọ̀ pé lóòótọ́ gbagba sùn lóye ó mọ̀rọ̀ sọ jáde síta kì í ṣe ọ̀rọ̀ ìjà kájọ ṣàlàyé ẹ̀ bójá adólìn wọ́n máa jókòó sí kó wá máa polówó Dúpẹ́ Onítìrí kémi máa sọ̀rọ̀ bàbá Akíntóyè àtolóyè Ìgbòho káwọn ẹni tó máa mú káwọn ẹni tó máa pè ní kírímínà àdàlúrú ìjọba lẹ́yìn fẹ́ gbà ohun tí bàbá Akíntóyè àtolóyè Ìgbòho gbé dání ó yàtọ̀ sí ti ẹ̀yin gbé dání àwa ń ṣiṣẹ́ bàbá ń ṣiṣẹ́ bí ìran Yorùbá ṣe máa bọ́kò nínú Nàìjíríà tí ìran Yorùbá máa rí ògolo wo interview tí bàbá ṣe lọ́dọ̀ Rúbẹ́lì Àbátínì rí bàbá 89 tí brain bàbá sì sharp bàbá 89 tí òfin kan pé méjì bàbá 89 tó jẹ́ pé memory bàbá ó sì ń tẹ̀ yánranyánran ní tí brain bọ̀ sí bàbá ò ní touch gbọ́ interview yẹn ní ṣá gbọ́ ó mà ṣe o ṣé ìyá yín Dúpẹ́ Onítìrí ó dàbí pé ó ní káàdì láró ó yàtọ̀ síra wọn gédégbégédégbé ìjọba lẹ́yìn fẹ́ gbà are you getting me ìjọba lẹ́yìn fẹ́ gbà àwa fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá ẹ kàn ṣe àmúlùmálà ní ẹ̀mọ̀nà tẹ́ fẹ́ gbà ẹ mọ̀ pé ẹ ti dí òpin eré titi yín ẹ mọ̀ pé ẹ ti dé wàásí mi tó ní òun ní òpin Abẹ́òkúta ọ̀nà náà ò yé yín mọ́ ṣó dùn gbọ́ létí ṣá ṣó ṣe gbọ́ létí ṣé ó yẹ kó tẹnu ọmọlúàbí èèyàn kan jáde ṣé ó yẹ kó tẹnu ọmọ tá a bí ire kan jáde wípé nígbà tí ìyá wa ti ka lẹ́tà tán tó ti declare tó ti reclaim tán lẹ́yìn ọjọ́ méje ó gbẹ́dọ̀ fìlú lẹ̀ ayé yín tapa o ayé yín tapa o ṣèbó lóun ti gba orílẹ̀-èdè ṣèbẹ́lẹ̀ ti gba orílẹ̀-èdè yìí láti November 2022 kí ló dé tẹ̀ ń sá kiri kí ló dé tí adelé yìí ò lè rìn kó yan I could remember tí gómìnà kan bá ṣe ìdórí oyè gbogbo ìlú tó bá wà lábẹ́ la máa rìn káàkiri
tá máa kí congratulations your excellency congratulations tó bá jẹ́ president náà ní gbogbo state ló wọ́n máa rìn káàkiri bí kò máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó dìbò fún láwọn wọn pátì ẹ̀ ṣùgbọ́n ti Dúpẹ́ Onítìrí ò rí bẹ́ẹ̀ òru ló kúrò ń lù ó sádànù olórí adelé yín tó lóun ti ilé ìwé pa àwọn ọmọ kan ṣẹ̀ sáàmù lánàá wọ́n tún ṣe lénìí ẹ̀dẹ̀ ń tẹra yín wọ́n ń tẹ̀yìn ẹ̀yìn ń ta àbẹ́là ẹ mọ̀ pé ẹ máa yọ kú ni wọ́n á máa gé yín jẹ wẹ́rẹ́ títí ayé yín fi máa tán mọ́ wọn lọ́wọ́ ni òye òde yé yín kí ló dé tẹ́ ẹ kàwé tẹ́ ẹ kọ́gbọ́n ọnú sí i kí ló dé tí mẹ́mórì yín tó tẹ́ ẹ̀dẹ̀ gbà kí Dúpẹ́ Onítìrí kó tábà pẹ̀lú mẹ́mórì yín tí mẹ́mórì yín wá kó fáírọ́ọ̀sì kí ló dé tẹ́ ẹ̀ wá mọ òtítọ́ mọ́ àbẹ́ mọ òtítọ́ ẹ̀yin lẹ̀ jẹ́ kó òtítọ́ ṣiṣẹ́ agbára ẹ̀ nínú ayé yín. Information minister yín ó kàn dé mọ́lẹ̀ sí Turkey ó ń parọ́ fún yín ìwé irọ́ ẹ̀dẹ̀ ń tẹ̀lé èyí ló jẹ́ ọjọ́ kelo today is 23 láti ìgbà tán ti mú àwọn ọmọ yẹn kí ni ìyá yín rí sọ sí kí ni olórí adelé yìí ṣe kò lè ṣe kankan torí ó mọ̀ pé tó ń bá jọjú ẹni rẹ lọ ni ó rí Kánú Nnamdi Kánú nìyẹn nígbà tí Nàìjíríà gọọmẹ̀ntì lọ gbé ní Kẹ́ńyà tó gbé dé Àbújá àwọn kọ́ńtì bíi 5 kan sì dìde pé ẹ fi Nnamdi Kánú lẹ̀ British gan tó jẹ́ olórí burúkú torí pé ó jẹ́ ọmọ wọn wọ́n bá Nàìjíríà sọ̀rọ̀ pé leave that boy mélòó nínú international community ló ti sọ̀rọ̀ nípa yín wọn à ní sọ nígbà tó mọ̀ pé terrorist nìyí olè nìyí àdẹ̀mọ́ tó ṣe yín $1 million tẹ́ ẹ ti gbà ẹ ti pín láàrin ara yín ayé àwọn tó ṣòwò sájáde àpò làánú wọn ṣe mí jù àwọn elétí lápá ayé àwọn tó ti gbé lé wọn lẹ̀ wọ́n yìí máa wó ilé ọ̀pọ̀lọpọ̀ nú yín bí ìjọba ò wo àwa ojúlówó ọmọ Yorùbá máa wó bí ìjọba ò bá wó lé yín ẹ̀yin wèrè àwa ojúlówó ọmọ Yorùbá máa wó mo sọ abẹ́lẹ̀ tà sí ìjọba ṣì máa wálé yín kàn orú ìwọ ìyá tó sọ̀rọ̀ yẹn tó bá bí ẹ dáa lóòótọ́ àti lódodo pé ọmọ Èkìtì ni ẹ gbójú síta a máa mọ lé ẹ bó jẹ́ family house wèrè ẹ lè má ìkọ́lé gan òyìnbó ni ẹni tó jẹ́ pé ó lọ bá àwọn ọmọ ẹ̀tọ́ ọmọ ní Amẹ́ríkà ni gbójú jáde síta a máa mọ fámílì à lọ wo bẹ̀ bóyá ibẹ̀ ní Dúpẹ́ Onítìrí ní kókó kan sí tá a bá ti lè rí kan bẹ́ẹ̀ kó mọ̀ pé eléyẹ lọ a máa wo wíwó ni ìrókò tó bá ti gbà bọ̀dì wíwó gígé la máa gé ìrókò níyẹn ti gbà bọ̀dì a máa gé yín lulẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ kí ìran rere Yorùbá wá sí ìmúṣẹ ẹ̀yin lóhun èlò tí Dúpẹ́ Onítìrí ń lò láti ba ohun tó dára jẹ́ a máa wó yín lulẹ̀ tó bá bí ẹ̀dá gbójú síta tó bá mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ní ọmọ ọkọ Èkìtì ní ẹ gbójú síta tó bá mọ̀ pé o tó gbágbá sùn lọ́yẹ́ gbójú síta àjàkáyé máa tì ẹ́ pa tàjàkáyé tó ti tapa o àjàkáyé ìpè rùn lórí ẹ̀ ìgbé rárá òun làrá kẹwọlẹ̀ ní tàjàkáyé gbójú síta tó bá jẹ́ mọ̀ pé kọ́lé báyìí ìjọba lẹ́yìn fẹ́ gba ipò wù yín ẹ ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la Yorùbá ara yín lẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la Yorùbá ara yín lẹ̀ ń ṣiṣẹ́ fún iná dẹ̀ máa jó yín ẹ lè bá iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe ẹ lè bá jẹ́ níbi tí ò yé yín we see bàbá Akíntóyè as a leader but bàbá Akíntóyè ní àwọn tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tí ọ̀rọ̀ bí a ṣe ń gbàlú tó jẹ́ pé lójoojúmọ́ làwọn gbá rìsáàṣì lórí ẹ̀
bàbá Akíntóyè ní wọn lẹ́yìn. Bàbá Akíntóyè ò sọ wípé àfẹ̀mí 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 àfẹ̀mí. Òun lè fi rí ẹni tó bá wà lẹ́yìn bàbá Akíntóyè tó bá ti sùkú lùlù àfẹ̀mí àfẹ̀mí, irú wọn máa ń kàbùkù ni, irú wọn máa ń dẹni yẹ̀yẹ́ ni. Òun lè fi rí ẹni tó bá ti wà lẹ́yìn bàbá Akíntóyè tó bá ti jẹ́ pé ipò ló ń jàdù kó tó ń fẹ́ kán rí òun tí Ọlọ́run ò fi hàn tó ń fi ra rẹ̀ hàn, irú wọn máa ń kàbùkù gbẹ̀yìn ni. Torí bàbá Akíntóyè fún ara ẹ̀, bàbá yẹn olùlù pé àfẹ̀mí àfẹ̀mí. Ṣé olóyè Sunday Igboho, Sunday Igboho òòṣà kò fìgbà kankan ẹ̀ ní lídà rí. Àwa la rí pé this man have the quality, the characteristic of a leadership. Làwa fi ń sátẹ̀lé lẹ́yìn. Kò pé ẹ̀ ní lídà rí. Kò lùlù pé àfẹ̀mí àfẹ̀mí, èmi ni o, èmi ni o, èmi ni o. Àwa là ń pè ní lídà wa. Torí ń ta rí lára ẹ̀. Dúpẹ́ Onítìrí ló pèrè ní lídà. Èmi ìyàwó Abíọ́lá, èmi opó Abíọ́lá, tí ò rẹ́gísítà. Ẹni tó jẹ́ pé inú mọ́tò l'Abíọ́lá ti ń kó fún. Inú tọ́lẹ́tì ẹ kó fún. Bó jẹ́ inú dẹ́kìn ẹ kó fún. Ilé àkọ́kù ẹ kó fún. Àdògán ni anybody can kígi sí ẹ kó fún. Ọmọ ìrankíran ẹ kó fún. Olúfẹ́ dọ̀lé ọlárú ẹ kó fún. Oníkíní town council ẹ kó fún. Tó gbọ́kọ̀ rẹ̀ ẹ kó fún. Lẹ́yìn ìgbà t'Abíọ́lá kú ó gbọ́kọ̀ rẹ̀. Ṣé ẹni yẹn? Èyí náà ló tún bá dé tó ní pé iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe ó fẹ́ ajá kí ẹ̀. Nǹkan rẹ̀ wù ọ̀lẹ́. Dúpẹ́ Onítìrí, Ọlọ́run ò dá oríire mọ́ ẹ. Ọlọ́run ò dá ògo mọ́ ẹ. Ṣùgbọ́n mi, nǹkan máa jẹ́ aṣíwájú, Ọlọ́run ò dá mọ́ ẹ. You are nothing. O lè lówó àfi Yorùbá nation jà. O lè tí pé èèyàn ló lè. O lówó àfi Yorùbá nation jà. $1 million. O ti gbowó. O ti lọ. Ẹni tọ́wọ́ lé ẹ̀ ní Ìbàdàn. Mo kí yín congratulations o. Bẹ́ẹ̀ lẹ́ máa rí. Etí ikún pa yín. Wọ́n dẹ̀ sì máa wó sí. Bàbá Sámú Ìdòwú l'Ábẹ́òkúta tí yín bọ̀ lólúwa wí. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dọ̀rùn mòótọ́ tí yín bọ̀ lólúwa wí. Dúpẹ́ Onítìrí gbọ́n. Ó fẹ́ kí gbogbo yín ẹ̀dì láìfò yín bí ọmọ bọ̀tá ṣe yá ìdí ayé ẹ̀ ni. Ẹ̀rí kó sọ̀rọ̀ nípa ọmọ bọ̀tá. Nígbà tó wà láyé, Dúpẹ́ Onítìrí mọ̀ èèyàn ta, ọmọ èèyàn tẹ̀pà. Nínú program kan, bọ́dà mi ọmọ bọ̀tá, ọ̀rẹ́ mọ́mì. Dúpẹ́ Onítìrí ló sọ̀rọ̀ yẹ o. Ọ̀rẹ́ mọ́mì, ọmọ bọ̀tá, bọ́dà mi ọmọ bọ̀tá, bọ́dà mi ọmọ bọ̀tá. Orí ìyẹn náà dìde lẹ́yọ kọ̀ọ̀kan, irú ẹ̀ dìde lẹ́yọ kọ̀ọ̀kan, kò mọ̀ pé ikú ló ń bọ̀ lọ́nà. Ikú ti gbọ́ ọmọ bọ̀tá hánu. Dúpẹ́ Onítìrí ti gbẹ̀mí ẹ̀. Ńgbà tó rí pé ọ̀dọ̀ Ìgbòho ò ṣe é padà sí. Ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí tó wà, failure ló bá pàdé ńbẹ̀. Ó bá ṣọkùnrin. Àrà tí Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé Ìjìnlẹ̀ tó fẹ́ máa fi ẹ̀yìn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dá nìyẹn. They are not for Yorùbá nation. That freedom that you are looking for, wọ́n sí fún. Ẹ lọ béèrè. Ẹ tẹ̀lé àwọn ọ̀jọ̀gbọ́n. Ẹ tẹ̀ béèrè pé tá a bá fẹ́ gba ìlú, bó náà ṣe ń gbà lò. Ẹ lọ ka ìwé. Brain yìí sì sharp. Ẹ wá ìwọ̀n ìwé tó ní history inú, ẹ lọ kà á. Ẹ mọ̀ pé ẹ̀yin àti Dúpẹ́ Onítìrí òṣì lẹ̀ ń ṣe bí ẹran Ṣàngó. Òṣì lẹ̀ ń ṣe. Ẹni abádẹ́ ti mú nínú yín kò kan Dúpẹ́ Onítìrí. Lọ́yà tó mọ wá dìde tá a wá lọ dìbẹ́ǹdì àwọn yẹn.
ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó jẹ́ yín kó jẹ́ pé àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀. Àti máa rí nínú àwọn orú ọmọ tó lóun fẹ́ lọ sá tó lóun fẹ́ fìlì fọ́ọ̀mù yẹn bá ti máa ní pé bámọ̀ kí n má gbà kí ni o bíyá 50,000 náà fún tán ní kó lọ fún ìyá ẹ̀. a rò pé atẹ́gùn àlàáfíà ti dé, kò wá mọ̀ pé atẹ́gùn ibi ló dé. Dúpẹ́ Onítìrí is nothing. Dúpẹ́ Onítìrí did not have anything to offer the Yorubas. Stay away for Dúpẹ́ Onítìrí. Ìṣubú nìyẹn o. Dúpẹ́ Onítìrí ti dẹ́kun eré. Gbogbo ilé tí ìjìnlẹ̀ ń sọ yẹ ẹ̀rọ náà pa fún yín. Wọ́n ń gba orílẹ̀-èdè bẹ́yẹ. Local government kọ́ la fẹ́ gbà. Dúpẹ́ Onítìrí tó sọ pé 2032 ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ lọ wádìí dáadáa. A ṣe ń lọ sọ́dún 5 ni. Ìbò tó ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́. Ọlọ́run fún wa ṣe jù wọ́n lọ. Àwọn kan tó sọ pé ẹ̀yin you this Yorùbá that just start, how do you do it? Àwa tó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrìn àjò wa ń sáré, we shake Nigeria. All over the world náà ti mọ̀ pé Yorùbá we want to live. Téèyàn kan bá sọ fún mi pé Yorùbá ti kó nínú Nàìjíríà, wọ́n tàn yín ni o. Àti ìgbà orílẹ̀-èdè wa o, ẹ má dá Dúpẹ́ Onítìrí lóhùn o. Adelé, ọ́fíìsì Adelé wọ́n ti wó ń bàdàn o. Ọ́fíìsì ilé tán kọ́ sí Àjàlẹ̀ náà fẹ́ lọ kọ́ sí, wọ́n yìí ń wá kọ̀ǹtrátọ̀ tó máa bá wọn kọ́ ilé yẹn s'Àjàlẹ̀. Bóyá ikán náà máa pè tí kán máa bá wọn kọ́ ilé yẹn s'Àjàlẹ̀. Tí Adelé wọn, ọ́fíìsì Dúpẹ́ Onítìrí náà máa wà ní Àjàlẹ̀. Àwọn ọmọkọ́mọ, stay away for them. Mo fi àárọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun yìí, mo fi pé gbogbo ẹ̀yin abiyamọ, ẹ fa àwọn ọmọ yín ní etí, ẹ ní fojú sunkún ọmọ. Ẹ fa àwọn ọmọ yín